ọ̀rẹ́ ìmùlẹ̀ mi lórin tó máa ń bá mi dámọ̀ràn bí ń ṣe kọ̀ọ̀hún la mo sì bá dá májẹ̀mú lọ́lá làwọn nǹkan làkọ́lá àkọlówó àkọlọ́lá àkọlá túbọ̀ tó rí. Akasho lórí orin fún mi ní kìlọ̀ kan ìkìlọ̀ tó fún mi. Alájí Mutiu ojoojúmọ́ là mójútó ìkìlọ̀ tó mú wa. Olùgbàyè bàmí àjà omi ra ìmì tó pẹ́ nọ́tíkà. Authority ta òbí kì í ṣògbọ́. Akasho lórí orin fún mi ní kìlọ̀ kan ìkìlọ̀ tó fún mi. Ìgbàláyé di prudent ṣojú mọ́là mójútó ìkìlọ̀ tó mú wa. Ẹ̀mẹ́sì ìbá Mọ́ríámọ̀ ẹ kó òde àná òru mo gbọ́. Ẹ̀mẹ́sì Jábìn ìbá Mọ́ríámọ̀ mo lórin fún mi ní kìlọ̀ kan ìkìlọ̀ tó fún mi. Ìgbàláyé di prudent ṣojú mọ́là mójútó ìkìlọ̀ tó mú wa. Olórí àdó orí ní kí n kọ́ òun pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ọba. Orí ní kí n máa káṣọ lórí irọ́ Akasho mò ń ká. Olùgbàyè orí ní kí n máa káṣọ lórí irọ́ Akasho mò ń ká. Mò ń ká mò ń ká. Ṣùgbọ́n ní tí ó yà pè mí lónìí gbéraga. Àṣebọ́lọ́ tí ó mọ̀ ọ́n lápè mí lọ́lọ́ yájú. Bá a ṣe tọ́ la ṣe máa ń ṣe òun Alájí Mutiu Akasho lórí irọ́. Èmi kéwù mi ò ṣọmọ ní mọ́tò rí. Èmi kéwù mi ò ṣọmọ gbòòrò rí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ mọ̀ pé mi ò lọ mọ́rí káàs lágége o. Abẹ́lẹ̀ ń ta sí gbogbo ẹni tó lọ mọ́rí káàs lágége. Alifu lẹ̀ ń gbọ́ wèrè orí wọn fọ́lọ́kọ̀m ní. Ọmọ líle ló ń lọ lé kéwú. Abẹ́lẹ̀ ń ta sí èmi tí mo tún lọ lé kéwú Awérí. Èmi tí ń lọ lé kéwú oníláàní. Alájí Mutiu Akasho lórí irọ́. Kò yé wọn náà ṣe ń pè mí lónígbèraga. Orí ní kí n máa Akasho lórí irọ́. Akasho mò ń ká. Làwọn ayé fi ń ké mi l'Akasho ìgbàláyé. Ó yá Akasho lórí ìrọ̀mọdé ìgbàláyé ti jáde tán. Akasho lórí ìrọ̀mọdé ìgbàláyé ti jáde tán. Ó sì lè wá lẹ́ẹ̀dì ẹ̀ sí i o. Kí ló dé tó ń pariwo? Kò tẹ́ mi lọ́rùn tó o ṣì ń pariwo. Akasho lórí ìrọ̀mọdé ìgbàláyé ti jáde tán. Akasho lórí ìrọ̀mọdé ìgbàláyé ti jáde tán. Ìgbàláyé ti jáde tán. Bàbá jẹ́ ti gbórin dé. Ìmùlẹ̀ ajé ti gbórin dé. Akasho lórí irọ́ ti dé. Bàbá ajé ti gbórin dé. Ohun ẹ̀rọ òyìnbá ọkọ̀ ajé ti gbórin dé. Akasho lórí irọ́ ti dé. Bàbá ajé ti jáde tán. Akasho lórí ìrọ̀mọdé ìgbàláyé ti jáde tán.
Shikiti kiri bandidi bandidi. Oh. Akasho lórí irọ́ àdìtú orin tí mo bá dì àsè ò lè tú kò lè tú. Akasho lórí irọ́ mo wí mo wí múrin. Ìgbàláyé mo wí mo wí múrin tí bá wà lókè wá nísàlẹ̀ o. Akasho lórí irọ́ mo wí mo wí múrin. Ìgbàláyé mo jáde ní ilé mo kórin pẹ̀ kí ìlànà àfigẹ̀gúnra. Ìyàrá ọ̀gẹ́ ọmọ ọlọ́gbọ́n ní mímú múra mọ́rò òdì ọgbọ́n. Bátúndé mo fọgbọ́n pẹ̀rẹ̀kẹ́gbẹ̀gbẹ̀rún ọgbọ́n padà sílé ọgbọ́n. Olùgbàre bàbá lọ́gbọ́n lórí táwọn lò ó. Ọ̀gbẹ́rì la máa dà nílé ọlọ́gbọ́n. Akasho lórí irọ́ mo bọ́ lọ́gbọ́n rìn mo bọ́ lọ́gbọ́n ṣe mo bá wà sí ìjẹ́ Olùgbàre. Akasho lórí irọ́ àwọn ẹni rivers hotel ìyẹn tí bẹ̀lẹ̀ kọ̀rọ̀ ró à ń ṣọjọ́ bí. Muhammadu Saheed yẹ́lò ìyẹn ló jẹ́ kí n wọ yẹ́lò wa. À ń ṣọjọ́ bí Saheed yẹ́lò. Akasho lórí irọ́ mi ò mọ̀ ń pa ẹ̀ oníkéwú ni mí ṣùgbọ́n ẹ má gbé wèrè wá o. À ń ṣọjọ́ bí yẹ́lò Saheed ìwọ́n gẹ́ chairman ọkọ̀ sọ̀fíà bàbá fíìs bàbá Nọ́sírátù. Saheed ló ń ṣọjọ́ bí ilé ní ọjọ́ kẹsàn-án nínú June 2024. Akasho lórí irọ́ gbogbo ọjọ́ ayé o lọ́jọ́ bí èèyàn o. Mutiu gbogbo ọjọ́ ayé o lọ́jọ́ bí èèyàn. Akasho bèní ò jẹ́ ẹ ti yẹ àná lè jẹ́ ẹ ti yẹ yẹ́lò Saheed mo ní paná ò jẹ́ ẹ ti yẹ ṣó mọ̀ pé ọ̀la lè jẹ́ ẹ ti yẹ Saheed èní lọ́jọ́ ti yẹ June 9 ọ̀la lọ́jọ́ tèmi June 10. Akasho lórí irọ́ pàtàkì lọ́jọ́ òbí jẹ́ ẹ̀fẹ́ ni tó bá ń bẹ láyé tó ń bẹ lálàáfíà tó ń ṣe dáadáa. Saheed ọlọ́jọ́ òbí máa yọ̀ ọ̀pẹ ló yẹ ẹ máa dá ọlọ́jọ́ òbí máa yọ̀ ọpẹ́ ló yẹ máa dá. kí ló ṣe tó ní dúpẹ́ fàyàjọ́ ọjọ́ òbí ẹ̀ o yẹ́lò. Ọ̀pọ̀ èèyàn ló ń bẹ lọ́hùn káwọn ó rọ́dún Ọlọ́hun ò fún wọn lọ́dún rí. Ọ̀pọ̀ èèyàn ló ń bẹ lọ́hùn kan rọ́jọ́ tọ́lọ́hun ò fún wọn lọ́jọ́ rí. Wọ́n wá láyé wọn ò lápárẹ́. Wọ́n lẹ́bi wọ́n gbélé ayé gẹ́gẹ́ bí ẹni tí kò lẹ́bi wọn lára. Akasho wọ́n gbélé ayé o gẹ́gẹ́ bí ẹni tí kò lára rárá. Wọn ò dínkù bẹ́ẹ̀ ni wọn ò lé. Akasho lórí irọ́ wọn dẹ̀ ń gbélé ayé ni ẹni tọ́lọ́run bá ṣẹ́kù wo tó ń bẹ lálàáfíà o tó ń bẹ nínú owó tó ń bẹ nínú ọlá ìmọ̀ ó lè má sí nínú owó ṣùgbọ́n bẹ́ẹ̀ lálàáfíà
lọ́mọ pé ọlọ́jọ́ bí máa yọ ọpẹ́ ló yẹ ẹ máa dá. ọlọ́jọ́ bí máa yọ ọpẹ́ ló yẹ ẹ máa dá. gẹ́gẹ́ tí ṣe ń bá bọ̀ wá o. ìyálò ló ń ṣọjọ́ ibi. àkàndá wá sí ìlú pè mí o. Ọlámídé máa lò pè mí o. Ọlámídé máa lò pè mí o. Bàbá rí àná lò pè mí o. Ọkọyẹ Túndé máa lò pè mí o. Ria Entertainment lò pè mí. Akasho lórí irọ́. Saheed lóhùn fẹ́ rí ẹ̀ o báwo la ṣe máa ṣe. Mò ń sọ fọ̀gá. Ibi tó bá ti gbẹ́sẹ̀ ni mò ń gbẹ́sẹ̀ lé o. Títí ni mò ń ṣe. Ẹ̀yin lolùgbàlà mi. Ẹ̀yin láyé mọ́ mímọ́ o. Èmi kọ́ mo sọ yín ní Wàsíù. Àṣírí orúkọ yẹn gangan lolùgbà ẹ̀. Èmi kọ́ mo fi gún. Ṣùgbọ́n ní tọ́lọ́wọ́n bá fàyè gbà lọ́lọ́lọ́wọ́n bá máa fàyè gbà mí. Náà ṣe ń pa Akasho ní ìfàyè gbà mí o. Ìyẹn rẹ́kọ̀ọ̀dù wa tuntun ọ̀gá ó ti yá. Ó ní tó bá di June 9 ó dá mi lójú ọ̀yà mẹ́lọ̀ tó ń pẹ́ olùgbàyè gángan ò mọ̀ wípé lálọ́jọ́ bí mi èmi ọmọ June 10 ewé olúwa mi ò mọ̀ pọ́nlá lọ́jọ́ bí mi èmi ọmọ June 10 èmi ọmọ June 10 o. Tí wọ́n bá wá ń bínú ògo mi mo mọ nọ́mbà tí ń gbé dání Akasho mi kì í fọ́. Orígi tó gbọ́n la máa gbàdé yìí tí ògbọ́n a máa débẹ̀ o. Ẹ̀bẹ̀ lọ́hùn mọ́tò tààrà Akasho lórí irọ́. Ó kọjá ẹyọkan nínú compound mi. Ẹ̀bẹ̀ lọ́hùn travel tí ń ti lọ. Mo ti lọ mo ti dé. Mo tún lọ mò ń dé. Akasho lórí irọ́. Inú ọ̀tá ni mò ń gbé. Ẹ̀bẹ̀ lọ́hùn kọ́ mọ̀ mí ní ìgboro. Sango ọ̀tá ni mò ń gbé. Olùgbàyè gan máa fi fún mi ní búlò. Ìwọ ara ọ̀tá. Ìwọ ara ọ̀tá o. Ọ̀tá yẹn náà ṣàlàfin kó wọn mì nígboro. Torí pé mo ti ń bà bọ̀ ó tó jọ mẹ́ta. Bàbá jẹ́ mo ti ń bà bọ̀ ó tó jọ mẹ́ta. Kí làwọn olówó fi dá mi bọ̀. Orin tá ń kọ́ ni. Máa sọ kọ́ntínítínù. Akasho bẹ́yàn bá ń sọ ẹja mi o. Àwọn kan wá tó ṣe pé wọ́n máa ń discriminate lórí birthday tabarẹ́ ni tó ń ṣọjọ́ bí o tó pọ̀ lórí tó gbàlú o. A lè rẹ́ni tó máa sọ pé kí ló ń ṣe wọ́n ṣé kò méwu ni ewu tó ń bẹ lábẹ́ ọjọ́ òbí ẹni. MSc òtítọ́ ewu ń bẹ lábẹ́ ọjọ́ òbí ẹni. Ṣé ká má parọ́ Akasho lórí irọ́ mo wo kẹsẹ̀ kan. Gbogbo èèyàn kan ló gbádé sórí adé kan celebrate ẹ̀ ìyẹn lọ́jọ́ bí ẹ̀. Ṣùgbọ́n o ti lówó lọ́wọ́ o ti kárì olùgbàyè tó bá dọjọ́ bí ìyẹ̀mọ̀ tẹ́ tó. Àwọn tó ń kó fèrè wálé tó wà lu fèrè nídàájí wọ́n ń pẹ̀lú mi ìràn sáyé bámbám. Mo ní pé tó o bá máa fi yí lọ́jọ́ bí ẹ o tó bá jẹ́ ni tọ́lọ́run bá ṣàánú fún wàá ti réyàn lẹ́nu géètì ẹ àwọn onífèrè o.
Akasho wọn akọlù wọn akọ bẹ̀m̀bẹ̀ àwọn ní brigade tó ń kọrin Jésù rẹpẹtẹ yẹn ìwọ tó bá jọmọ oníṣẹ́ ṣe wàrà wọn ní bàtà wọn á wá ṣùgbọ́n àwọn ọmọ bóyá ó bá kádàrá ẹ̀ mú ariwo kọ́sẹ̀ wọn mọ̀ bóyá ó bá kádàrá ẹ̀ mú wọ́n fẹ́ celebrate ẹni torí ajé tó ń bẹ lọ́dọ̀ ẹ̀ gangan. Akasho ọmọ ọlọ́gbọ́n fi inú ṣọgbọ́n ọmọ olóye fi gbogbo rùngbọ́n ṣe kìkì oyè kìkì oyè kìkì oyè. ọjọ́ bí lẹ́nìkan ṣe wọ́n celebrate surprise birthday lásìgbà tó ti débẹ̀ ó ń sunkún ni ẹkún tó ń sun yẹn ihun táyé ń rò ó sí ni pé ṣé mi ní lágbájá ṣerú èyí fún ṣé mi ní mo dé po yìí o ihun táyé ń rò lábẹ́ ẹkún yẹn nìyẹn ṣùgbọ́n ohun tó ń pa á lẹ́kún ni pé mi kì í ṣọjọ́ bí mi kì í ṣọjọ́ bí. àtàjà sàtòwé for some time ẹ ti ń disturb mi èwo ni wèrè gan màá ṣe mi rẹ̀ mi àlùkò fún yín èwo ni wèrè seconds wèrè ṣẹ́jú èwo ni wèrè gan. ó ṣe mí ṣẹjọ́ ẹ jẹ́ ń sọ díẹ̀ lọ́rọ̀ ọ̀kàrà mi fúyẹ́ ó tọ́ mi ò lára ṣùgbọ́n mo wúwo. ó ṣe ṣùgbọ́n tó bá ti fẹ́ kí mi fà sẹ́yìn mo ní mi ò fariwo. ẹkún tó sùn ní pé mi kì í ṣọjọ́ bí. gbogbo èèyàn láàyè kọ́ nírun bẹ́ẹ̀ lówù lórí ẹ̀. ẹlòmíì lè ṣọdún kan lábẹ́ kádàrá Akasho lórí irọ́ kó má pariwo léra ẹ̀ lórí tó bá dọdún tó ń bọ̀ kò yáyé o. ṣùgbọ́n ó ti lówó lọ́wọ́ ó ti ṣe fẹ́mi Akasho mo fẹ́ ṣe surprise fún un Nautica fẹ́ ṣe surprise fún un MSC fẹ́ ṣe surprise fún un Pàfọ́ fẹ́ ṣe surprise fún un ọlọ́jọ́ òbí àwa máa sunkún ó lábẹ́ ohun tí ò yé àwa gangan. pàtàkì ọ̀rọ̀ mi ṣá ni pé ẹni tó bá kádàrá ẹ̀bùn tó bá ń ṣe àti rólórin méjì tó jẹ́ pé ìkan ń ṣọjọ́ bí ìkan kì í ṣọjọ́ bí wọ́n dẹ̀ lórúkọ ní Nàìjíríà yìí o gbogbo wọn mọ bí tọ́kù sí yẹn náà ń gbà àtọ́ fi ń gúnra wọn wọ́n ní tó bá bí ẹ̀dá ṣọjọ́ bí ikùn adé máa sọ pé mi ò ní í ṣe ẹni tó tún fẹ́ ṣe é fún Akasho lórí irọ́ ó kọ̀ọ̀la ló tún travel kúrò ní Naija. Akasho lórí irọ́ búdẹ́ǹtì ó di làwù. Yàmẹ́lẹ́ kádàrá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá a bá ṣe yàn la ṣe máa gbé ó bá kádàrá ẹ̀ mú Saheed ni yẹ́lò yẹn lẹ ṣe pé wá bí tá a fi wá bá yín ṣe ìbànújẹ́ ní fáwa náà tó bá ṣọdún tó ń bọ̀ láyé ọlọ́run òde ní bá wàá nú jẹ́ al-amru kulluhu lillahi àṣẹ ọlọ́run ni mo fi ìwà ṣe mí o nínú ọlá àtàláfíà àtẹ̀mí gígùn àti rí ayé ọmọ ẹ̀ ò ní ìhàn kú láìláì mo lọ́lọ́jọ́ bí máa yọ ọ̀pẹ ló yẹ ẹ máa dá. ọlọ́jọ́ bí máa yọ ọpẹ́ ló yẹ máa dá. pàtàkì ọpẹ́ fẹ́ni tó ń ṣọjọ́ bí. òun fúnra rẹ̀ sì ronú pọ́pẹ́ tó sọ òun ni màá ló ṣe ń dúpẹ́
Akasho lórí irọ́ tí ń ṣe jọmọ June 10 yìí o tó bá dọ̀la oríṣiríṣi nǹkan rẹpẹtẹ oríṣiríṣi post lórí social media ẹlòmíì tí ń track mi láti ní aláyì ibo lẹ máa wà bódò ọ̀la ṣé tí ń ṣe jọmọ June 10 ṣá ò rí wèrè tó jọmọ June 10 yẹn gangan ni. Akasho lórí irọ́ ó dẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ títì Lágége ṣá ò rí wèrè tó jọmọ June 9 yẹn gangan ni. Ta ló lọ gbé kéè fún o sọ́lé pólùgbà ẹ̀ wípé wọ́n bá sọ celebrate sọ́lé pàkàṣọ wípé kí wá ṣe jígù fún ìgbàlá ehun tí wù kí n gbà kádàrá tá a gbé rẹ̀ yàtọ̀ síra wọn ó tẹ̀wọ̀n jura wọn lọ bá a ti wálé ayé rí náà la máa rí Saheed wà ṣe púpọ̀ lọ́rọ̀ Ọlọ́run. yálò Saheed a máa ń pẹ́ dàgbà alájà bí èdè wà ṣe púpọ̀. ọkọ Sofia wà ṣe púpọ̀ láyé o. bàbá náà síra ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ o. bàbá fèsì ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ láyé. tí bá ránjọ́ tí ò bí mi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run máa dẹ̀ dúpẹ́ lọ́wọ́ màmá mi máa dúpẹ́ lọ́wọ́ bàbá mi máa dúpẹ́ lọ́wọ́ orí mi orí tó ń kí mi lẹ́yìn orí tó ń kún mi lọ́wọ́ tó ń bá mi ṣe fà tí n fi bẹ́ẹ̀ gbẹ́mú bọ́gbà mo ti lè fi rí tàjẹ́ ṣe pàtàkì ìṣàlọ́jọ́ bí ẹni èní lọ́jọ́ bí ẹ ìyá ló Saheed ọmọ oṣù mi ni ọmọ oṣù mi ni ọmọ oṣù mi ni ọmọ June àwọn June 9 èmi June 10 ṣọ́mọ̀ kádàrá kankan ṣàlàjọ ń lò ó dá mi lójú ayé kan náà ṣàlàdẹ̀jọ́ ń gbé ṣùgbọ́n bákan náà kọ́ láṣẹ máa ṣe tó fi mókè láyé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ yẹ́lò tó ń jẹ́ Saheed ayé ọpẹ́ ti yọ ayé ọpẹ́ ti yọ ayé ọpẹ́ ti yọ. ìwọ tó ṣọdún kan ló tún ṣe méjì ayé ọpẹ́ ti yọ. Saheed ìwọ tó ṣọdún mẹ́ta ló tún ṣe mẹ́rin ayé ọpẹ́ ti yọ. ìwọ tó ṣe márùn-ún ṣá ló ṣe mẹ́fà o ayé ọpẹ́ ti yọ. èmi ò mọ iye tó pé Ọlọ́run dá ẹ̀ sí fà. ayé ọpẹ́ ti yọ. èmi ò mọ iye tó pé Ọlọ́run dá ẹ̀ sí fà. ayé ọpẹ́ ti yọ. ọkọ Sofia tó ń jẹ́ Saheed mi. ayé ọpẹ́ ti yọ. bàbá Nọ́sírà bàbá mi ìsú o. ayé ọpẹ́ ti yọ. tímọ́tímọ́ olùgbàyè olówó orí mi. ayé ọpẹ́ ti yọ. tímọ́tímọ́ olùgbàyè olówó orí mi. ayé ọpẹ́ ti yọ. tímọ́tímọ́ Akọ́láwọlé olówó orí mi. ayé ọpẹ́ ti yọ. ó ní tẹ́ bá ń gbọ́ tí mo bá kọrin táyé sọ pé ní mi kìra. Akasho iléeṣẹ́ wo ló ń gbé mi jáde náà. Ria Entertainment olùgbàyè Ria Entertainment ọkọ̀ Yétúndé Túndé Ria Entertainment. Wàsíù Ria Entertainment owó bàbá Rihanna. Ria Entertainment Akọ́láwọlé tí ń jẹ́ Wàsíù mi. Ria Entertainment Ọlámídé tí ń jẹ́ Wàsíù mi. Ria Entertainment bàbá Akasho Mutiu rẹ̀. ó ní tẹ́ bá ń gbọ́ tí mo bá kọrin táyé ń sọ pé ní mi kìra. Akasho yìí iléeṣẹ́ wo ló ń gbé mi jáde náà. olùgbàyè tí ń jẹ́ Wàsíù mi. ọkọ̀ Yétúndé bàbá Ria. ọkọ̀ Yétúndé bàbá Ria náà tù. mo máa fọ́ Ọlọ́run ṣọ́ bàbá. aláṣẹ Ria fún aláṣẹ Ria lounge aláṣẹ Ria fún aláṣẹ Ria lounge aláṣẹ Ria store
ọ̀gá ṣínéjù tí ń jẹ́ kọ̀ǹpútà o ọ̀gá olórí ọ̀dọ́ tó ń jẹ èèwà ẹ tọ́jú amẹ́ríkánà tí ń jẹ́ tàbí kiri olùgbàyè ìbànújẹ́ oníkọ̀wé o wọ́n lé nájú mi sí pòpòpò tí mo fi ń kọrin. oṣù orí tó ká. oṣù orí tó ká. òyìnbó nílẹ̀ ẹ̀ka orí tó ká sífà ṣe sírí. sífà orí tó ká sífà òyìnbó nílẹ̀ ẹ̀kẹ́ oṣù. tímọ́tímọ́ ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams orí tó kẹ́ ó gbọ́ obìnrin tó bá pé ló ń lò lẹ́ẹ̀kẹ́ o obìnrin tó bá pé ló ń lò lẹ́ẹ̀kẹ́ o obìnrin tó ráyé wá ló ń lò lẹ́ẹ̀kẹ́ o Akasho tèmi náà bá ti lówó lọ́wọ́ mara lẹ̀kẹ̀ fún ìyàwó mi lọ́wọ́ bébì orí tó kẹ́. orí kò fẹ́ mi náà lówó mara lẹ̀kẹ̀ fún ìyàwó mi lọ́wọ́ bébì orí tó kẹ́ ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò abúlé Ẹ̀gbá ló wà ẹ̀ṣẹ̀ tìrì oríṣiríṣi iná ń ta orí tó kẹ́ òní ilẹ̀kẹ̀ ó ṣeun ọmọ Ààrẹ Gani Adams Ààrẹ ọmọ Ààrẹ Gani Adams Ààrẹ. ọmọ Ààrẹ Gani Adams Ààrẹ. orí tó kẹ́ ń náwó kárí mo màmá fọlọ́hún ṣọ́wẹ́ o ṣeun. ìyọpẹ́ oṣù kan tọ́pẹ́ màmá náwó Akasho ìgbàláyé olórin. òyìnbó tó tara ìsìn lábúlé Ẹ̀gbá ṣe rí oṣù tọ́pẹ́ ìmọ̀ náwó Akasho mo màmá fọlọ́hún ṣọ́wẹ́. oṣù tọ́pẹ́ òyìnbó tó ń ta rice òyìnbó onílẹ̀kẹ̀ náwó Tọ́pẹ́ náwó tímọ́tímọ́ bẹ̀mí Ọládẹjọ́ tí ń jẹ́ Akíìmù tèmi baálẹ̀ àmì kanlẹ̀ ráúráú ìbànújẹ́ òní kọ̀wé láéláé ẹ bá wí pé orí tó ká òní lẹ̀kẹ̀ orí tó ká òní lẹ̀kẹ̀ rẹ o. òyìnbó òní lẹ̀kẹ̀ orí tó ká òní lẹ̀kẹ̀ o. kù ìnáwó Akasho wájú mú sí òyìnbó. orí tó ká òní lẹ̀kẹ̀ o. òyìnbó òní lẹ̀kẹ̀. orí tó ká òní lẹ̀kẹ̀ o. àwọn alámì kanlẹ̀ yìí tó ń jẹ́ Akíìmù. orí tó ká òní lẹ̀kẹ̀ o. ẹ̀gbọ́n màmá Aliyari. orí tó ká òní lẹ̀kẹ̀ o. ẹ̀gbọ́n màmá Aliyari. orí tó ká òní lẹ̀kẹ̀ o. ìyá Aliya tó ń ta lẹ̀kẹ̀. orí tó ká òní lẹ̀kẹ̀ o. ẹ̀gbọ́n ń ta lẹ̀kẹ̀. orí tó ká òní lẹ̀kẹ̀ o. àbúrò ń ta báàgì. orí tó ká òní lẹ̀kẹ̀ o. ẹ̀gbọ́n màmá Aliyari. orí tó ká òní lẹ̀kẹ̀ o. wọ́n mà náwó Akasho wà tán dá káyé ẹ má ṣe bàjẹ́ o. aláwọ̀ aláàlá wọn mọ̀rọ̀ sí ìlàjì. ó kú kalẹ̀ branch ọmọ baálẹ̀ olókè méjì gbogbo àgbàdo àròbalẹ̀ kú kalẹ̀. ó kú kalẹ̀ ó sámábìládì ọmọ ewé lábúlé Ẹ̀gbá ẹ tọ́jú ọlánú kan ìbànújẹ́ oníkànnì láéláé ẹ tọ́jú commandant tó jẹ́ àṣì ìṣòṣèun ó kú kalẹ̀ jàǹbélé ọmọ onílẹ̀ o ó kú kalẹ̀ jàǹbélé ọmọ onílẹ̀ kú kalẹ̀ jàǹbélé ọmọ onílẹ̀ o. ìjọba Kàtàngúwá ó kú kalẹ̀ o ṣeun
Oṣogọjọ́ ń sò tí ń jẹ́ Ṣàkírù òṣèyàn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀sùn tí orí tó gẹ́. Àkú kálẹ̀ níbẹ̀ yẹn tọ́jú Sàmọ́ fi dáadáa. Kọ́múrè Ọ̀rúnmìlà kó ìkálẹ̀ níbẹ̀ yẹn mo gbọ́ lọ́wọ́ ìṣó. Oṣogọ́ fúnmẹ́t ìyálájé lábúlé ẹgbẹ́ o. Oṣogọ́ Fáṣọlá gbogbo abúkan. Òkú kálẹ̀ oṣù mi. Fáṣọlá lábúkan ìbànújẹ́ oníkọ̀wé láíláí. Tímọ́tímọ́ ṣàjà Fáṣọlá Òṣogbo Jábélé ọmọ nílẹ̀ ọmọ ewé abúlé Ẹ̀gbá aláṣẹ Adédásá company. Òkú kálẹ̀ oṣù mi. Olùgbàyè mo ní kálọ̀ má pa wá sí ìhù yìí fún wa o má wá pa wá sí ìhù yìí fún wa. Ọlọ́run má máa pa wá sí ìhù yìí fún wa o. Olùgbàyè ọkọ̀ Yétúndé bàbá rí àná. Aláṣẹ Ria Entertainment. Aláṣẹ Ria Afa. Aláàánú Akasho ayé ẹ̀yọ́ mọ́ ń bọ̀ sí ni. Àdá fún ẹni títí táyé òfin tán. Ọkọ̀ Yétúndé ó bàbá rí àná. Aláṣẹ Ria Farm. Aláṣẹ Ria Lounge. Aláṣẹ Ria Store. Aláṣẹ Ria Entertainment. Kò ní burú fún ẹ̀ ọ̀gá mi. Olùgbàyè bọ́lá láwọn kẹ́ẹ̀jù wọ́n lọ wọ́n bínú sọ́fẹ́sùn ẹ̀dá ni kò yé mi kan wá wí. Wàsíù bọ́lá láwọn kẹ́ẹ̀jù wọ́n lọ wọ́n bínú sọ́fẹ́sùn ẹ̀dá ni kò yé mi kí wọ́n wá wí. Èèyàn kan ló kọ kádàrá rẹ̀ Ọlọ́run ló kọ kádàrá rẹ̀. Ọ̀nà tó sì gbàré o Wàsíù àlòdálẹ̀ nígbà yẹn ní gbogbo ọ̀nà tí ẹ ń tọ̀ láyé kì í ṣe lánàá olórin nìkan. Ẹ̀mẹ̀sí tó ń ṣiṣẹ́ ẹ̀ta tí ò níwà ọmọ ọ̀ta èmi tí mo kéwú gan mo níwà ọmọ ọ̀ta. Ẹ̀mẹ̀sí tó ń kọ́ fújì tó jẹ́ ń tù. Ẹ̀mẹ̀sí mi jápin bàbá móríyá ìbànújẹ́ oníkan láéláé. Olùgbàyè tí ń jẹ́ Wàsíù ọ̀gá wa àánú Ọlọ́run kó máa bá ẹ gbé. Ọ̀gá Ṣìnèdù tí ń jẹ́ kọ̀ǹpútà ò ṣeun. Ṣìnèdù ọmọ Ìbò ọ̀gọ́ lórí ọ̀dọ̀ lábúlé Ẹ̀gbá o. Ayọ̀délé ọmọ wọn nílùú Ẹ̀gbá ọmọ wọn lẹ́gbà tó jọ lórí ọ̀dọ̀ sábúlé Ẹ̀gbá o. Ọmọ Ẹ̀gbá tó jọ lórí ọ̀dọ̀ ìyẹn sábúlé Ẹ̀gbá. Olúwa mi Kọ́láwọlé máa wọlé máa rọra Wàsíù mi Akọ́láwọlé Wàsíù mi Wàsíù mi ọkọ̀ yìí tí màmá Yétúndé ọkọ̀ yìí tí màmá Yétúndé. Aláṣẹ Ria Entertainment Aláṣẹ Ria Farm Aláṣẹ Ria Store Aláṣẹ Ria Lounge. Olùgbàyè tí ń jẹ́ Wàsíù mi Olùgbàyè tí ń jẹ́ Wàsíù mi. Àṣà ń bẹ ẹyẹlé ṣeré ẹyẹlé ọ̀ ẹyẹlé fi kú ṣeré. Wàsíù wọ́n ń ṣe kó bàjẹ́ kò lè bàjẹ́ fún ẹ láyé o. Wọ́n ń ṣe kó bàjẹ́ o kò lè bàjẹ́ fún ẹ láyé. Mo ní wọ́n ń ṣe kó bàjẹ́ kò lè bàjẹ́ fún ẹ láyé. Wọ́n ṣe kó bàjẹ́ kò lè bàjẹ́ fún ẹ láyé. Ọ̀gá Tọ́pẹ́ náà ti kà mí Akọ́láwọlé. Ọ̀gá mi sì ń jà pè mí Akọ́láwọlé. Ọ̀gá ṣúọ́bọ̀ ọlọ́rọ̀ mi. Akọ́láwọlé. Ọ̀gá ẹ̀mẹ́sì o. Akọ́láwọlé. Ọ̀gá tèmi Akasho Mutiu bá Túndé. Akọ́láwọlé.
olùgbàyè mi ò tí ẹ rí ẹ ní rí ọ̀gá o. Wàsíù wàláì mi ò rí ẹ ní rí ọ̀gá o. ríà tí mo bá rí yín ní rí ọ̀gá ẹ máa ní right èmi náà máa ní right wàláì mo rí ẹ ní rí dádì mi ni mo rí ẹ ní rí aláàánú mi ni. lọ́jà ń pé ọlọ́run má máa gbà Wàsíù lọ́wọ́ o má máa gbà wá. ọlọ́run má máa gbà Wàsíù lọ́wọ́ o. ó gbọ́ bàbá amòye tún ti gbòòrè dé omi ṣàbùrù. ìgbàláyé mo ti hùwà Akasho. ẹ má jiyàn sí tó bá ti jẹ́ tó lóhùn rìn. ìgbé kíkí àwòkó yàtọ̀ sí. ìgbé kíkí àwòkó yàtọ̀ sí. Akasho ìgbà yàrá lólùjalè ohùn. Òsàmà mo ní ọ̀pọ̀ fẹ́wọ́ bẹ̀ ọlọ́run òfin. Jàmbélé ọ̀pọ̀ fẹ́wọ́ bẹ̀ ọlọ́run òfin. mo wọ pálọ̀ wọ gbogbo yàrá. mo wọ pálọ̀ wọ gbogbo yàrá tólùjalè orin. ó ṣe Òsàmà bàbá olóyè tuntun. bàbá olóyè tuntun ọmọ ewé lábúlé ìgbà náwó Òsàmà ó ṣeun. Fádígbẹ̀ Dáúdà nǹkan mo gbà fún ẹ̀dọ̀ ọ̀bọ̀ ọ̀gá wa. ó ṣe Jàmbélé ó ṣeun Òsàmà ó ṣeun commandant mo fọlọ́run ṣọ́ ẹ̀gbọ́n mi wọ́n náwó Akasho wà tán dá káyé wọn má ṣe bàjẹ́ o. ó ṣe kan site manager gbogbo adé dance and company ẹ̀gbọ́n mi ni gbogbo wọn wọ́n fẹ́ tán Akasho wọn ò tó mi jẹ́ o látòrí Òsàmà tó fi dórí Jàmbélé ó ṣe site manager mo ní ìbòlẹ̀ ẹ̀fọ́lánú kan ọ sí. ó bàbá láti gbogbo Adidas ẹ̀gbọ́n Akasho màmá náwó mo fọlọ́run ṣọ́ ẹ̀ ó ṣe Jàmbélé ó ṣòwò ẹsẹ̀ gbogbo Adidas wọ́n náwó Akasho ó ṣeun nítorí ìwé sẹ́ wà lákọ̀ọ́dí àti iná Dáúdà. Pẹ̀sì gbogbo Kàtàngúwá. Pẹ̀sì gbogbo Kàtàngúwá. ó ní wà lákọ̀ọ́dí àti iná Dáúdà. Wàsúláìmọ̀nà ó gbọ́ wà lákọ̀ọ́dí àti iná Dáúdà. Pẹ̀sì gbogbo Kàtàngúwá site manager gbogbo Adidas and company. nínú olórin ẹ̀sìn ohùn mi yàtọ̀ sí ti gbogbo wọn. ìṣọwọ́ kọrin mi yàtọ̀ sí ti gbogbo wọn. Akasho ìṣọwọ́ wọṣọ mi yàtọ̀ sí ti gbogbo wọn. tí n bá ní láìlá ọlọ́run ṣá ni mò ń sọ tí n bá ní láìlá. ọlọ́run ṣá ni mò ń sọ. Akasho tí n bá ní láìlá o. ọlọ́run ṣá ni mò ń sọ tí n bá ní láìlá. ọlọ́run ṣá ni mò ń sọ. mi ní ta bá sọ̀rọ̀ ayé tá a dẹ̀ tún sọ̀rọ̀ orin Akasho ìmọ̀ Ṣakira wá ìmọ̀ Gàfúrà. ẹni máa gbọ́ gbọ́. èèyàn tí onígbà onígbà ọlọ́run kà mí mẹ́hàn tó mọ́. torí pé ní tó gbọ́ láyé ní oníjìyà bó dọ̀run o. tó gbọ́ láyé kò ní jìyà bó dọ̀run. sọ́ni tó gbọ́ láyé kò ní jìyà bó dọ̀run.